We are the DHAIGMAN of Nigeria. Azakiru and Zakiratu. Àwa lọmọ ẹgbẹ́ DHAIGMAN lápapọ̀. Azakiru àti Zakiratu. Ìrántí Ọlọ́hun ṣóhun làwa ń ṣe. Àjùbà Ọlọ́hun àtòkọ̀dá ògo ọ̀gbàgbà tí ń gbára dùgbò. Kìkì mọ́lẹ̀ tó fi dá Muhammadu. Salli ala khairil baraya. Mustafa kanzil irshadi. Ala la ilaha illallah. Ala la ilaha illallah. Ala la ilaha illallah. Ala la ilaha illallah. فوق الجبال إن لم أكن منهم فلي بحبه عزي وجاه وبعزهم طيب لنا غيث الحياة وختم لنا لا إله إلا الله يا غوث الورى لا إله إلا الله لا إله إلا الله. nígbà tí àwọn ọ̀gá wa méjèèjì ń wọlé káwí ẹyọ kan tó kù ká fi máa kí wọlé wọn Maulana Sheikh Muhammad Muslihuddin Yunus Kewule Al-Mubarak wa baba wa Maulana Sheikh Ishaq Hamza Salman Agbarigidoma Allah la ilaha illallah. Àwọn lẹ́jẹ̀dì wa olówó orí wa o ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi DHAIGMAN la ilaha illallah. Rasulullah. Ẹ jẹ́ kí a jókòó. Alhamdulillah. A kí ìwọlé àwọn ọ̀gá wa, àwọn lẹ́jẹ̀ndì wa, àwọn tó ní pé ẹ máa jó nìṣó mu wà lẹ́yìn yín. Látọ̀dọ̀ bàbá wa Fadilatu Sheikh Alhaj Muhammad Muslihuddin Kewule Yunus Al-Mubarak ẹ bá ní anakumullah. Kọ́lọ̀ máa ṣe járí ọ̀gá wa pẹ́. Àmín. Wala la ilaha illallah. Bákan náà ọ̀gá wa ní